Ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò orí ètò àyọkà àròtọ̀ iná látún kalẹ̀ sí lálẹ́ yìí
látún ti dára wa lára yá ká tó mú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà ká tó mú wá ká fi tóra wa létí lábala àkójọpọ̀ ìròyìn ká sì tún fẹsẹ̀ kan ká fi àsọdọ̀ àwọn bàbá wa àwọn àgbàlagbà nílẹ̀ káàárọ̀ òjíire yàn lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ká tó mọ̀wé Yorùbá kan wá ká sọ̀gbà táwọn bàbá àwọn àgbàlagbà nílẹ̀ káàárọ̀ òjíire ká sọ̀gbà tí wọ́n lórí òwe bẹ́ẹ̀ àtàsìkò tí wọ́n pàrọ̀ òwe bẹ́ẹ̀ àti irú nǹkan tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi pàrọ̀ òwe ọ̀hún. ká wá bọ́ sí abala tó gbẹ̀yìn ètò àyọkà àròtọ̀ tá a pè ní abala ìwé ìtàn àròsọ níbi tá a tún ti kàwé àkàgbádùn ìwé tá a ti ń kà láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan tá a tún ti kàwé ọ̀hún fún gbàládùn gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ètò àròtọ̀ ní DNC rédíò. àmọ́ ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo a gbọ́dọ̀ kọ́kọ́ fi tòlúwa ká kọ́kọ́ fi tiẹ̀ síwájú ná torí pé Ọlọ́run ọba tá à ń ké pè tí sì ń dá wa lóhùn alágbádá àná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba títí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ obìnrin jí àjípọ̀jọ́ òkúdà Ọlọ́run aláàánú Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní òun ló tilẹ̀kùn tọjọ́ ọ̀la ó sì sí tọjọ́ òní fún wa a sì tún lérò wípé pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ yóò tún jẹ́ kó júmọ́ rere yóò tún jẹ́ ọmọ wá sílẹ̀ alààyè láàárọ̀ lá pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. ǹjẹ́ Ọlọ́run ọba ìbà rẹ o DNC rédíò ibẹ̀ la wà lálẹ́ òní tá a ti mẹ́tò àyọkà àròtọ̀ wá sí gbogbo etí ẹ̀yọ́ ọmọlẹ̀ káàárọ̀ òjíire nílé àti lóko ní gbogbo tá a wá sí àjẹ́ lọ. DNC rédíò orílẹ̀-èdè Amẹ́ríkà ló kalẹ̀ sí ìlú Dallas lọ́ba òkè ló fòólù iléeṣẹ́ DNC rédíò sí nílùú Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà. àwọn ọ̀nà tẹ́ ẹ ti lè máa gbàgbọ́ DNC rédíò rèé tẹ́ sì máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa tá a ti lálẹ̀ lọ́kan ọ̀jọ̀kan ní DNC rédíò. bẹ́ẹ̀ bá lọ sórí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com àti DNC rédíò àti Distinct rédíò ọ̀kan náà ní méjèèjì. bẹ́ẹ̀ bá ti lọ sórí wẹ́bsáìtì wa kétékété ilẹ̀ máa gbọ́ gbogbo àwọn ètò wa àwọn orin alárinrin àwọn ètò tí kọ́ni lọ́gbọ́n tí kọ́ni lóye àwọn orin alárinrin tí ṣe tí lóore ẹ máa jẹ gbádùn rẹ̀ ní DNC rédíò. tàbí ẹ lè ṣàwárí DNC rédíò lórí TuneIn app à ń bẹ lórí Android à ń bẹ lórí iTunes a sì wà lórí BlackBerry World bẹ́ẹ̀ bá ti sáàchì fún DNC rédíò kétékété ilẹ̀ máa gbọ́ wa live ilẹ̀ máa gbọ́ DNC rédíò. tó bá wá jẹ́ wípé orí ìrìn lẹ́yìn wà abẹ́ wà nú ọkọ̀ ẹ lè gbọ́ DNC rédíò látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín látòrí fóònù yín bẹ́ẹ̀ bá ti tẹ 857-232-0137 ìní nọ́mbà tẹ́ fi pè nọ́mbà tẹ́ tẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́tẹ̀ nọ́mbà tẹ́ pè lórí fóònù yín tẹ́ bá ti pè 857-232-0137 DNC rédíò ńlẹ̀ jásí tẹ́sí láǹfààní àti máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa alálẹ́ àlàmísì ọjọ́ Thursday ńlẹ̀ tó àyọkà àròtọ̀ ẹ̀ní ń gòrí afẹ́fẹ́ ní DNC rédíò láago 9 alẹ́ sísá aago 10 àbọ̀ lẹ́tọ̀ àyọkà àròtọ̀ ní gòrí afẹ́fẹ́ ní DNC rédíò. bàbá bọ́ sábàlá òwe lẹ́sìn ọ̀rọ̀ àmọ́ sójú òpó lẹ̀ fáǹfààní ẹ̀yin aráalé láti bá wa dá sóòwe tá a bá mú wá láti parí òwe tá a bá mú wá kẹsì bá wa yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́ yànnàná òwe òun ní fẹ́rẹ́fẹ́ lásìkò táwọn àwọn ọmọ ilẹ̀ Oòduà àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn bàbá wa àsìkò tí wọ́n máa parí òwe bẹ́ẹ̀ àti irú ìṣẹ̀lẹ̀ tí máa ṣeéṣe kó ṣẹlẹ̀ tí ò bá fi parí òwe ọ̀hún bàbá àbá ti bọ́ sábàlá òwe lẹ́sìn ọ̀rọ̀ nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sí òwe ọ̀hún tàbí láti bá wa parí òwe ọ̀hún ó ní 817-717-5685 nọ́mbà tẹ́ fi pè wọlé nù tẹ́ fi láǹfààní àti bá wa dá sí àti bá wa dá sétò lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ onígbọ̀wọ́ ló wá lẹ́tò
ètò náà ló sì lónígbọ̀wọ́ gẹ́gẹ́ bí èmi ti máa wí ẹ̀jẹ̀ ń sáré dókè lọ́nà tàbá wa padà dé káwá tẹ́ pẹpẹ ètò káwá bọ́ sẹ́nu abala àkójọpọ̀ ròyìn bàbá padà dé abala àkójọpọ̀ ròyìn lápò sí lórí ètò Àyọkà Àròtọ̀ ẹ̀jẹ̀ dókè lọ́nà mo tún padà bọ̀. Yeroks of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yeroks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ni Yeroks of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. tá a bá ń sọ nípa kábàánifẹ́ ìránṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kásẹ̀ bá ní gbèrò ọ̀hún láyára bí àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọjọ́ 7 sí 10 tẹ́rù yóò sì ní dé kan ṣoṣo Global Logistics LLC lẹ́dọ̀dùmarè fún ṣe wọ́n sì tún bá ní fẹ́ ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Amẹ́ríkà United Kingdom àti lórílẹ̀‐èdè Ghana bó jẹ́ lójú òfurufú ni àbí lórí omi iléeṣẹ́ Global Logistics LLC ń bẹ ní 2435 South Collins Arlington Texas ẹ má wulẹ̀ fàkókò dọ́là ohun tó kù lókè yìí sì tasọ̀ ọgbẹ́ ẹ gba Global Logistics LLC lọ wọ́n sì bá yín fẹ́ ròyìn ránṣẹ́ pẹ̀lú rọrùn àwọn náà ni wọ́n sì bá yín ṣe kíláàrí ẹrù ọ̀hún láàrin náà yín lé pè ní elédo ẹ pè Global Logistics LLC lórí aago 817-299-8922 tàbí 817-259-3674 ẹ̀yẹ tí ó dorí korò bí àdéhùn tí sí Global Logistics LLC. ó dúró sókè ló ń jẹ́ kó wálẹ̀. mo tún gbọ́rọ̀ àgbà dé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe. ẹ tún káàbọ̀ padà sórí ètò Àyọkà Àròtọ̀ ètò Àyọkà Àròtọ̀ ní DNC rédíò abala àkójọpọ̀ ròyìn ìlàbọ̀ sí báyìí gẹ́gẹ́ bí ìṣe wa kókó inú àkójọpọ̀ ròyìn láàkọ́kọ́ kà lẹ́yìn rẹ̀ láwà bọ́ sí
àgbàmì ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn àgbàmì ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn àbọ̀ sí bàbá ti kọ́kọ́ kà kókó àkójọpọ̀ ròyìn bàbá kà sí nílé títán àwọn àbọ̀ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn abala àkójọpọ̀ ròyìn. Ìkìlọ̀ jáde sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣọ́ra kí wọ́n má sì sun àsùnpìyè nítorí wípé Jonathan ti ra irinṣẹ́ tówó rẹ̀ lé ní bílíọ̀nù 11 náírà láti fi máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ lórí fóònù wọn àti lábẹ́lé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún. PDP ti polúkúmuṣu ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Oshiomhole ló sọ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀. Ẹgbẹ́ òṣèlú APC kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ láti fún alága àjọ INEC Àtàírù Jìgà níwèé láti tẹ̀síwájú lẹ́nu ìsinmi tó ti ṣe àṣekágbá sáà rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ INEC. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Jonathan ṣàbẹ̀wò sílùú Mubi ó sì tún mórílé ìlú Baga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí rẹ̀. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ṣèpàdé pẹ̀lú olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀gbẹ́ni Tony Blair. A mú wá fún ilẹ̀kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n kọ̀rọ̀ ojú sí bí ààrẹ Goodluck Jonathan ṣe wá sípínlẹ̀ Èkó tó sì ń fọ́n owó bí ẹlẹ́dà fáwọn olùdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari táwuyewuye ti ń lọ lórí rẹ̀ wípé kò wá síbi ìpàdé ìta gbangba polongo òbò. Ó ti yọjú sí gbangba nílùú London lánàá. Ìròyìn ń bọ̀ lórí rẹ̀. Ẹ̀já bọ́ sí abala ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn. Ẹ̀já bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn lábala àkójọpọ̀ ròyìn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ó ti ṣàbẹ̀wò sílùú Mubi nípínlẹ̀ Adamawa lẹ́yìn oṣù 3 ó lé díẹ̀ tí ikọ̀ àwọn ọmọ ológun ti gba ìlú náà padà lọ́wọ́ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram. Ààrẹ Goodluck Jonathan gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú tó wà nílùú Yola láago 11:15 lọ́jọ́ Àlàmísì. Ààrẹ sì kọ́wọ́rìn pẹ̀lú olórí iléeṣẹ́ aláàbò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ńláńlá lẹ́nu iṣẹ́ ọba pẹ̀lú ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá. Lẹ́yìn náà ni ọkọ̀ ojú òfurufú helicopter wá gbé ààrẹ Goodluck Jonathan lọ sí ìlú Mubi. Nílùú Mubi, ààrẹ Goodluck Jonathan pàdé emir ti ìlú Mubi Isa Ahmadu àti àwọn ará ìlú ọ̀hún. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ kò lè fi ìdí rẹ̀ múlẹ̀
bóyá ààrẹ ṣàbẹ̀wò sí abúlé Vitim nílùú Mubi tí í ṣe ìlú abínibí olórí iléeṣẹ́ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Alex Bade. Àmọ́ ìròyìn fi yé wa wípé ààrẹ Goodluck Jonathan yóò tẹ̀síwájú láti fẹsẹ̀ kan dé ìlú Baga nípínlẹ̀ Borno tí ìjọba gbà padà tí àwọn ọmọ ogun ìjọba gbà padà lọ́wọ́ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn ìjà àjàkú akátá. A ṣèrántí wípé ìlú Baga làwọn ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram gbé rògbòdìyàn wọ̀ tí wọ́n sì pa ó lé 2,000 ènìyàn nígbà tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ sì di aláìnílólórí. Ìjọba Goodluck Jonathan làwọn ènìyàn káàkiri àgbáyé bẹnu àtẹ́lù pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ tó fi mú ikọ̀ Boko Haram tó sì kọ̀ láti dáàbò bo àwọn aráàlú. Ṣùgbọ́n tó jẹ́ pé ìgbà tí ìdìbò wá wọlé tán ló tó kógìrì mọ́ ọ̀rọ̀ Boko Haram. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú níkọ̀ àwọn ọmọ ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú níkọ̀ àwọn ọmọ ogun ti gbà padà lọ́wọ́ ikọ̀ Boko Haram báyìí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ikọ̀ Boko Haram. Ìjọba ti wá ṣe kóríyá fún ikọ̀ àwọn ọmọ ológun lọ́jọ́rú tó kọjá ikọ̀ àwọn ọmọ ológun tó kópa nínú gbígba ìlú Baga padà. Ìjọba ti ṣe kóríyá fún wọn lọ́jọ́rú tó kọjá nígbà tí olórí iléeṣẹ́ àwọn ọmọ ológun ọ̀gbẹ́ni Minima Kenneth nígbà tó ṣàbẹ̀wò sílùú Baga ó kéde wípé ikọ̀ àwọn ọmọ ológun tó gba ìlú Baga padà lọ́wọ́ ikọ̀ Boko Haram ni ìjọba yóò gbéga lẹ́nu iṣẹ́ sí ìpele tó kàn lẹ́nu ìgbéga wọn lẹ́yẹ ọ̀sọ́kà láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn àti láti ṣe kóríyá fún wọn. Ṣé eegun ẹni bá jóore orí àmọ́ yàtọ̀kùn kúṣẹ́ ìnísì mórí oníṣẹ́ yá. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ asòfin àgbà ti ké gbàjarè lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti pàṣẹ pé kí alága àjọ INEC Professor Attairu Jega ó tẹ̀síwájú lẹ́nu ìsinmi tí yóò síwájú àṣekágbá òpin sáà rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ INEC. Nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún olórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù nílé ìgbìmọ̀ asòfin àgbà Senator George Akume ló ké gbàjarè yìí níbi ìpàdé oníròyìn nílé ìgbìmọ̀ asòfin nílùú Àbújá lọ́jọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí. Ó fẹ̀sùn kàn wípé olú iléeṣẹ́ ìjọba ti ṣetán wọ́n sì ti parí gbogbo ètò láti fòpin sí sáà Professor Attairu Jega gẹ́gẹ́ bí alága àjọ INEC lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹgbẹ́ òṣèlú APC wá korojú sí yíyọ tí ìjọba àpapọ̀ fẹ́ gbọ̀nà ẹ̀bùrú yọ Jega kúrò nípò gẹ́gẹ́ bí èyí tó lè fa akùdé bá ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí Akume ti wí, olóbó ti ta wá wípé ọ̀sẹ̀ tí ń bọ̀ ní olú iléeṣẹ́ ìjọba ó fún Jega níwèé máa lọ lẹ́nu ìsinmi. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún wa ìdí rẹ̀ tí ìjọba àpapọ̀ fi fẹ́ dabarú ètò ìdìbò tí àjọ INEC ti gbé kalẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé olóṣèlú aláìsòótọ́ nìkan lẹ̀rù Jega ń bà gẹ́gẹ́ bí alága àjọ INEC. Ó tún sọ wípé ipò alága àjọ INEC kìí ṣe
ipò kì í ṣe òṣìṣẹ́ ìjọba bí kò ṣe ipò òṣèlú léyìí tó sì jẹ́ wípé òfin ló ń ṣe àkóso rẹ̀. Nípa ìdí èyí òfin òṣìṣẹ́ ìjọba kò nípa lórí ipò náà. Akume tún wá tẹ̀síwájú nínú ọ̀rẹ́ rẹ̀ ó ní ìjọba àpapọ̀ ti ṣàṣeyọrí nípa sísún ìdìbò tó yẹ kó wáyé lọ́jọ́ 14 oṣù kejì síwájú di ọjọ́ 28 oṣù kẹta. Ìjọba òun kan náà ló wá tún fẹ́ rẹ́yìn alága àjọ INEC Professor Attairu Jega Professor Attairu Jega láti lè ráyè fi ẹni tí yóò ṣe mọ̀dàrú ìbò fún wọn sí orí ipò náà, torí wípé wọ́n mọ̀ wípé àwọn ti rí ẹni tí yóò tìtorí àṣàrò tí yóò sì ta ọjọ́ ìbí rẹ̀. George Akume tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ìdìbò tí kò ní kọ́nu kọ́wọ́ nínú ni ẹgbẹ́ òṣèlú APC ń fẹ́, àti pé ẹgbẹ́ òṣèlú APC lòdì sí yíyọ Jega kúrò nípò alága INEC lọ́nà àlùmọ̀kọ́rọ́yìn. Ó ní ojoojúmọ́ ni Jega ń kojú ìṣòro lọ́dọ̀ ìjọba àpapọ̀. Ó wá ṣe àkàwé ìdìbò ààrẹ tí ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí ìrìn àjò sí Gọ́gọ́tà, ìyún orí òkè ibi tí wọ́n kan Jésù olùgbàlà mọ́ lórí igi àgbélébù, léyìí tó ń tọ́ka sí ọ̀nà ìgbàlà gbogbo ọmọ léyìí tó ń tọ́ka sí ọ̀nà ìgbàlà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Edo Adam Oshiomhole ti sọ wípé ìjọba àpapọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ti bà ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ pátápátá nígbà tó ń bá àgbáríjọ ẹgbẹ́ àwọn obìnrin káàkiri ìjọba ìbílẹ̀ 18 nípínlẹ̀ Edo sọ̀rọ̀, èyí tí arábìnrin Evelyn Igbafe kó sòdí láti wá fi àtìlẹ́yìn wọn hàn fún gómìnà lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá. Gómìnà Oshiomhole wípé ẹgbẹ́ òṣèlú PDP lábẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀ ti bà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ pátápátá. Gbogbo yín náà ilẹ̀ sì rí wípé okòólélúgba náírà, èyún 220 náírà la fi ń ra dọ́là Amẹ́ríkà kan báyìí, léyìí tó jẹ́ wípé lọ́dún 1999 tí ẹgbẹ́ òṣèlú PDP gorí àlééfà 60 náírà péré la fi ń ra dọ́là kan lọ́jà àgbáyé. Wọ́n ti bà ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ pò lẹ́yìn ọdún mẹ́rìndínlógún ìjọba ẹgbẹ́ òṣèlú PDP kò lè fún ìpínlẹ̀ Edo ní iná mọ̀nàmọ́ná. Àwọn ènìyàn wà nínú òkùnkùn bírímù, bẹ́ẹ̀ ni wọ́n sì ń fi ipá gba owó iná tí wọn ò lò lọ́wọ́ wọn. Ó fi kún wípé ọwọ́ làwọn obìnrin fi ń lọ ata látàrí àìsí iná mọ̀nàmọ́ná. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń lọ ẹ̀gẹ́ gbọ́dọ̀ ra jẹnẹrétọ̀, àwọn ìyálọ́jà sì gbọ́dọ̀ ra jẹnẹrétọ̀ láti fi tanná kí wọ́n tó lè pàtẹ lálẹ́. Oshiomhole wá sọ wípé ẹ̀rín pa òun o nígbà tí òun rí alága ẹgbẹ́ òṣèlú PDP tó wọ aṣọ aláràbarà tó sì ń láálé òun, tí kò sì fi ìṣẹ́jú kan ṣoṣo ṣàlàyé ohun tí ìjọba ẹgbẹ́ òṣèlú PDP gbéṣe láàrin ọdún 10 tí wọ́n fi wà ní ìjọba
wọ́n fi wà lórí àlééfà ní ìjọba ìpínlẹ̀ Edo. Ó wá fi yan gàn wípé kí ẹnikẹ́ni ó rékọjá níwájú ilé ìwòsàn ńlá tí ìjọba òun kọ́ lọ́wọ́ láti gan ní iṣẹ́ tó rẹwà tí ń lọ lọ́wọ́ nílé ìwòsàn ọ̀hún, àti pé èyí gan ni ó fa àìlèsùn àti àìlèwo fún ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé gbogbo ète burúkú wọn láti rí wípé iṣẹ́ ọ̀hún ò tẹ̀síwájú ló já sí pàbó. Osihomhole tún fi kún wípé kí ìjọba APC ò tó gorí àlééfà nípínlẹ̀ Edo, ìjọba PDP tó wà nípò nígbà náà ń gba owó iléèwé lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ìjọba tòun ti fòpin sí gbígba owó iléèwé lọ́wọ́ gbogbo akẹ́kọ̀ọ́. Ṣáájú ni arábìnrin Evelyn Igbafe ti sọ wípé àwọn obìnrin wá sí ilé ìjọba láti dúpẹ́ lọ́wọ́ gómìnà Osihomhole fún títúnyàn tó tún Ehioze Eredua yàn gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ Edo State Oil and Gas Producing Area Development Commission, àti láti fi ìdánilójú hàn fún gómìnà wípé gbẹ̀ngbẹ̀ng ni làwọn máa wà lẹ́yìn rẹ̀ nígbà gbogbo. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti bẹnu àtẹ́ lu bí ààrẹ Goodluck Jonathan ti wá sí ìpínlẹ̀ Èkó tó sì ń fọ́n owó bí ẹlẹ́dà fún àwọn olùdìbò. Nínú àtẹ̀jáde tí akọ̀wé alukoro ẹgbẹ́ náà fi síta, Ọ̀gbẹ́ni Joe Igbokwe sọ wípé ohun tó ṣẹlẹ̀ nílùú Èkó lásìkò tí ààrẹ Goodluck Jonathan ṣàbẹ̀wò sípínlẹ̀ náà jẹ́ ohun tó tini lójú jọjọ tí kò sì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣerú rẹ̀ rí. Wọ́n ní bí ààrẹ ṣe ń fọ́n owó fún tajà tẹran nípínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ni igbákejì ààrẹ náà Nnamdi Sambo náà fọ́n owó nípínlẹ̀ Kaduna lásìkò kan náà pẹ̀lú àìlójútì, àìlọ́lá àti àìbìkítà. Owó dọ́là àti náírà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni ààrẹ ń fọ́n fáwọn ìyálọ́jà, àwọn ẹlẹ́gbẹ́, àwọn ọba, àwọn òṣèré orí ìtàgé, àwọn awakọ̀ èrò, àwọn òṣìṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àwọn olóyè láàrin ìlú, ẹgbẹ́ awakọ̀ àti àwọn ọmọ abẹ́sìnkáwọ́, láì tiẹ̀ sí ìbọ̀wọ̀ fún ipò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè. Wọ́n ní abájọ tí mílíọ̀nù 1.6 dọ́là ṣe pòórá nínú àpò òṣùwọ̀n owó tí ìjọba fi pamọ́ sí òkèèrè. Joe Igbokwe tó sọ wípé kò ṣẹlẹ̀ rí nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà kí ààrẹ orílẹ̀-èdè kan ó gbé ìwà ìbìkítà bí irú èyí wọ̀ lórílẹ̀-èdè tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò rọ́wọ́ họrí tí wọn ò sì rí iṣẹ́ ṣe, tí ọ̀pọ̀lọpọ̀ sì ti bá ìṣẹ́ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ó wá hàn gbangba sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìdí rẹ̀ tí ààrẹ Goodluck Jonathan àti ẹgbẹ́ òṣèlú PDP fi sún ìdìbò tó yẹ kó wáyé
lọ́jọ́ 14 oṣù kejì sí ọjọ́ 28 oṣù kẹta. Ó tún tẹ̀síwájú, ó ní owó yìí ló yẹ kí ààrẹ Goodluck Jonathan ó lò láti fi pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ langba tí ń fẹsẹ̀ gbá ìgboro kiri látàrí àìríṣẹ́ṣe. Ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tí ààrẹ Goodluck Jonathan ná dànù yìí ló yẹ kó lò láti tún àwọn ọgbà ilé ẹ̀kọ́ gíga yunifásitì tó ti dẹnu kọlẹ̀ ṣe, kó sì fowó ọ̀hún tún àwọn ilé ó sì fi owó ìtún àwọn ilé ìkọ́ṣẹ́ ìwòsàn ṣe káwọn náà lè ṣe é múyangàn láwùjọ. Ó tún ní irú owó yìí ló yẹ kí ààrẹ ó fi pèsè ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjọba kì í fọ́n owó tàbí ṣe àpapín owó fún ẹnìkankan láàrin ìlú bí kò ṣe láti lo owó ọ̀hún fún ìdàgbàsókè nípa pípèsè àwọn ohun amáyédẹrùn fún mùtúmùwà. Ìgbókùé ní àwọn aláwàdà, àwọn oníjìbìtì àti àwọn tí iṣẹ́ ọwọ́ wọn ò mọ́, àwọn ló lọ sí gbàgede ilé ìjọba tó wà ní Marina nípínlẹ̀ Èkó, níbi tí ààrẹ Goodluck Jonathan ti ń fọ́n owó fáwọn olùdìbò ọ̀hún. Ó ní àwọn tó ṣe pé wọn ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí èépìnì, àwọn ló kún bẹ́ẹ̀ bámú láti tan ààrẹ Goodluck Jonathan jẹ. Ó wá tẹ̀síwájú, ó ní àpèjẹ ìta gbangba lọ̀rọ̀ náà jẹ́ fún ó ní àpèjẹ ìta gbangba ni ọ̀rọ̀ náà jẹ́ fún àwọn abunú ènìyàn àtàwọn kò ní séèjì òkú tí fẹsẹ̀ rìn gbòòrò lálùpọn. Ó ní ààrẹ Goodluck Jonathan ò bá ti wá sí ìpínlẹ̀ Èkó, ó sì padà wọ́rọ́wọ́, àmọ́ ó fi ìtọ́wò ìkorò bí ọ́fíìsì gàǹgà ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà di ohun tí ẹ̀gàn àti àbùkù débá látàrí òṣèlú àfọwọ́ràbò. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC kò tí ì rí ibi tí ó ti ṣeéṣe tí ó ní ẹgbẹ́ òṣèlú APC kò tí ì rí ibi tí ṣíṣe owó ìlú báṣubàṣu ó ti wá yí padà, tí yóò sì di ìbò fún ààrẹ Goodluck Jonathan lọ́jọ́ 28 oṣù kẹta ọdún nínú ìbò ààrẹ. Torí wípé àsìkò náà gan ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ iṣẹ́ ọdún 6 ààrẹ Goodluck Jonathan wò, tí wọ́n sì gbé sórí ìwọ̀n bóyá ó kójú òṣùwọ̀n àbí kò kójú òṣùwọ̀n. Wọ́n ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣàsùnpìyè àti pé láti wà ní ojúlalá kan fi sọ́rí, nítorí wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ó ti ra irinṣẹ́ ìgbàlódé láti fi máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ń sọ lórí fóònù wọn àti ní abẹ́lé wọn. Ìròyìn tó tẹ ikọ̀ ìròyìn Primus Time lọ́wọ́ ó fi yé wa wípé ààrẹ Goodluck Jonathan gbé ìgbésẹ̀ yìí nítorí wípé ọkàn rẹ̀ ò balẹ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó sì ń wá gbogbo ọ̀nà láti rí wípé gbogbo ohun tí àwọn ẹgbẹ́ alátakò bá ń sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni àwọn tí òun ti yàn yóò máa ta òun lólobó
tóun ó sì máa wá gbogbo ọ̀nà láti gbé ìgbésẹ̀ láti dí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kí ó má bàa ní àṣeyọrí. Wọ́n wá ké sí gbogbo ọmọ Nàìjíríà wípé kí wọ́n ṣọ́ra o, kí kálukú ó sì máa mọ irú ọ̀rọ̀ tí yóò bá máa sọ, pàápàá ẹgbẹ́ òṣèlú alátakò láti mọ irú ọ̀rọ̀ tí wọ́n bá máa sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí ààyè kó má bàa sí fún ààrẹ Goodluck Jonathan àti ẹgbẹ́ òṣèlú PDP láti mọ èrò ọkàn wọn lórí ètò ìdìbò ààrẹ àti àwọn ìdìbò míì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí awuyewuye lọ lórí rẹ̀ wípé kò fojú hàn sí gbàgede láti bí ọ̀sẹ̀ kan tó ti lọ sí ìlú London. Ó ní ó ti ṣe ìpàdé papọ̀ tó sì sọ̀rọ̀ ní Chatham House nílùú London ní ọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó sọ̀rọ̀ lọ́jọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí ní Royal Institute for International Affairs tó wà ní Chatham House nílùú London, níbi tí ó ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú àti àwọn abẹnugan lórí ọ̀rọ̀ ìlú ní orílẹ̀-èdè United Kingdom àti àwọn oníròyìn sọ̀rọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni tí ó ṣe olùdarí ìpàdé ọ̀hún ó ní kọmíṣánná ńlá tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì sí orílẹ̀-èdè Nàìjíríà Sir Richard Gosney. Òun ló ṣe àfihàn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari sí àwọn àlejò tí wọ́n kún inú gbọ̀ngàn náà bámúbámú. Ó ṣe àfihàn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari gẹ́gẹ́ bí olóṣèlú tí kì í ná ìnákúnà, tó ṣe wípé olóṣèlú tí ìwà rẹ̀ nípa ọ̀rọ̀ ètò ìṣúná tiẹ̀ tó yàtọ̀ gédégédé sí ohun tí gbogbo èèyàn mọ àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà fún. Nígbà tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó wá ń bá àwọn ènìyàn náà sọ̀rọ̀, ó fi dá wọn lójú wípé ìjọba tòun yóò jẹ́ ìjọba tí ó ṣe é mú yangàn, yóò sì jẹ́ pé ìjọba tó ṣe wípé kò ní sí ààyè fún jẹgúdújẹrá tàbí oníwà àbàjẹ́ kankan nínú ìjọba òun tí òun bá wọlé gẹ́gẹ́ bí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó tún wá jẹ́ kó yé wa wípé gbogbo awuyewuye àbí ọ̀rọ̀ agbésùnmọ̀mí Boko Haram yóò jẹun rodò, yóò sì lọ rèé mumi, yóò sì di ọ̀rọ̀ tàn, kò sì ní gbérí mọ́ nígbà tí òun bá wọlé gẹ́gẹ́ bí ipò ààrẹ. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ohun amáyédẹrùn tí yóò mú orílẹ̀-èdè Nàìjíríà wà ní ipò àgbà gẹ́gẹ́ bí ojú tí wọ́n fi ń wò lágbàáyé, ó ní ìjọba tó yóò dá padà, àti wípé ògo orílẹ̀-èdè Nàìjíríà tó ti sọnù ní ìjọba tóun yóò dá padà sí fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ojú tí wọ́n ti fi ń wo orílẹ̀-èdè Nàìjíríà lájọ àgbáyé. Ó wá tẹ̀síwájú wípé ìjọba tóun yóò fi ààyè sílẹ̀ nígbà tí gbogbo àwọn ohun amáyédẹrùn tí ó bá rọ̀sọ̀mù sórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti wà lájò àti àwọn orílẹ̀-èdè ńláńlá míì wọ́n láǹfààní láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá dá okòwò tàbí dá ilé-iṣẹ́ sílẹ̀. Ṣé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó doríkodò àti iná mọ̀nàmọ́ná tí ò sí pẹ̀lú ètò
ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀ ìlú kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni kò rówó họrí ṣùgbọ́n tí ìjọba tó dára ìjọba tó ṣe é fẹ̀yìntì ìjọba tí yóò tẹ́tí sí ẹ̀dùn àwọn aráàlú tí yóò sì ṣe ohun tí aráàlú ń fẹ́ fún wọn tí irú ìjọba bẹ́ẹ̀ bá bọ́ sí ipò gbogbo ohun tí ó máa mú ìgbésí ayé rọrùn fún àwọn olùgbé orílẹ̀-èdè ìníjọba tó yóò pèsè ìgbé ayé rọrùn yóò sì dé bá mùtúmùwà lórílẹ̀-èdè nàìjíríà. Ibi tá a rí dé lọ́sẹ̀ yìí ní lábala àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí ètò àyọkà àròtọ̀ látùmú àpọ̀tún ìròyìn tó jáde káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà fún àtúnwá fún ìgbádùn ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. Òwe Yorùbá tá a mú wá lọ́sẹ̀ yìí tá a pa tí ẹ̀yin aráalé tẹ́sí láǹfààní
láti tẹ̀ wá láago láti bá wa parí òwe ọ̀hún àti láti bá wa yànnàná òwe ọ̀hún fẹ́rẹ́fẹ́. Òwe Yorùbá ọ̀hún ló sọ wípé ọ̀rẹ́ kítíkítí ìyè kan kàtàkàtà. Ọ̀rẹ́ kítíkítí ìyè kan kàtàkàtà. Bí Yorùbá ti bẹ̀rẹ̀ òwe náà, Yorùbá sọ pé Yorùbá ẹ̀ máa fẹ́ pòwe wọn ní ọ̀rẹ́ kítíkítí ìyè kan kàtàkàtà. Ìbẹ̀rẹ̀ òwe ọ̀nù àmọ́ ibẹ̀ ń kọ́ lòwe ọ̀hún parí sí, ibi tó parí sí kọ́ ọ̀hún oníbi tó wí ọ̀hún parí sí. Bàbá wa réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú péréte. Bàbá réèyàn pè wọlé lórí 817-717-5685. Bàbá réèyàn pè wọlé láti parí òwe ọ̀hún. Wọ́n sì bá a sọ ní fẹ́rẹ́fẹ́. Wọ́n bá a sọ ní fẹ́rẹ́fẹ́ àsìkò tí Yorùbá parí òwe bẹ́ẹ̀ àti irú ìṣẹ̀lẹ̀ tí sábà ṣẹlẹ̀ tí Yorùbá fi parí òwe ọ̀hún. Bàbá réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú péréte. Bàbá wa rẹ́nikẹ́ni pè wọlé á parí òwe ọ̀hún fúnra wa. Ẹ̀jẹ̀ tó dókè lọ́nà ẹgbẹ́ òkè. wọ́n wọ́n rí. wọ́n lé wọn bá. wọ́n lé wọn bá. wọ́n wọ́n rí. ọ̀nà tó mi bá wọnú àgbọn. wọ́n rí. bẹ́ẹ̀ ò pẹ́ ẹ̀yin abanijẹ́. ẹ láǹfààní ẹ̀yin ara ẹ láǹfààní àti pè bórin bá ń lọ lọ́wọ́ ẹ láǹfààní àti pè wọlé ẹ bá pè wọlé ẹ má wulẹ̀ dúró kó ni ó parí ẹ lè pè wọlé bórin tí ń lọ lọ́wọ́ wọn ó gbé láti ilé àgọ́dọ̀ wọ́n gbé lórí láti ilé àgọ́dọ̀ wọ́n sì kọ̀nẹ́ẹ̀tì yín mọ́ mi nínú stúdíò bí ẹ lè pè bórin tí ń lọ lọ́wọ́ náà ẹ pè sórí 817-717-5685 òní nọ́mbà tẹ́ fi pè tẹ́ fi láǹfààní àti bá wa parí òwe tá a mú wá lónìí òwe ọ̀hún Yorùbá ẹ sì ẹ lè whatsapp wa ẹ lè sẹ́ndì mẹ́sẹ́jì lórí whatsapp 817-617-5317 ẹ bá sẹ́ndì mẹ́sẹ́jì ẹ má wàá gbàgbé àti fowókọ yín àti ibi tẹ́ ti sẹ́ndì mẹ́sẹ́jì ìlú ọ̀hún tẹ́ wà bójú orílẹ̀-èdè Amẹ́ríkà ní orílẹ̀-èdè Nàìjíríà àbí kíbi tẹ́ bá wà lórílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ má gbàgbé àti fowókọ ìlú ọ̀hún location yín ẹ má gbàgbé àti fi location yín sí ẹ lè sẹ́ndì mẹ́sẹ́jì lórí WhatsApp lórí 817-717-5317 tàbí kẹfẹ̀ kan pè wọlé tààràtà lórí 817-717-5685 òwe tá a mú wọ̀n la pè ní òwe Yorùbá ló sọ wípé ọ̀rẹ́ kítíkítí ìyè kan kàtàkàtà ìbẹ̀rẹ̀ òwe ọ̀nà ẹ pè wọlé kẹ́ bá parí òwe ọ̀hún tó bá ń gbé òkè bá ń gbórí òkè láti ilé àgọ́dọ̀.
mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ni ó gbèsìn bí Yorùbá ti pa òwe ọ̀nù bí Yorùbá ti pa yẹsẹ̀ pín sí pòwe ọ̀nù ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ni ó gbèsìn. Òwe tá a mú wá lọ́sẹ̀ yìí nù lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò àyọkà àròtọ̀. Bí Yorùbá bá pòwe ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ni ó gbèsìn. Yorùbá àmọ́ sábà parú òwe ọ̀hún nígbà tí èèyàn tó bá dájì náà sáwọn ẹbí rẹ̀ ẹ̀já sọ pé nígbà tí ọba àbárẹ̀ tó fẹ́ tàwọn ẹbí rẹ̀ nù tàbí àrí ẹni tó ṣe wípé ọ̀rẹ́ ó ṣe pàtàkì lójú rẹ̀ ju àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ. Àbárẹ̀ tó ṣe pé ìgbé tó gbé ọ̀rẹ́ rẹ̀ ipò tó gbé àwọn ọ̀rẹ́ rẹ̀ sí ipò òun ga ju tàwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ. Tó ṣe wípé gbogbo tó yẹ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ nípa rẹ̀ wọn ò mọ̀ àmọ́ ọ̀rẹ́ rẹ̀ nìkan ìní fọ̀rọ̀ lọ̀ ọ̀rẹ́ rẹ̀ nìkan ìlọ́ mọ ohun gbogbo nípa rẹ̀. Yorùbá máa parú òwe bẹ́ẹ̀ Yorùbá máa parí òwe ọ̀hún àní ọ̀rẹ́ kítíkítí ìyẹn kan kàtàkàtà ọjọ́ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyẹn kan kàtàkàtà ni ó gbé mi ni ó gbé sí. Ká tó wá yànnàná rẹ̀ ẹ̀jẹ̀ dókè lọ́nà kí n tó lọ rẹ̀ bomi mu ẹ̀jẹ̀ dókè lọ́nà mú padà bọ̀. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́.
Yorùbá bá sọ wípé ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà, ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ìní ò gbé sí. Gẹ́gẹ́ bá ti bówe ọ̀hún bọ̀, Yorùbá máa parọ́ òwe bẹ́ẹ̀ béèyàn bá dá ìjìnà sáwọn ẹbí rẹ̀. Bàbá rẹ̀ yàn tí bóyá nìkan ó gbé ọ̀rẹ́ rẹ̀ ó gbé sókàn àyà rẹ̀, àbí ọ̀rẹ́ rẹ̀ ṣe pàtàkì ju àwọn ẹbí rẹ̀ lọ, àbúrò ẹni bẹ́ẹ̀ ó gbé ọ̀rẹ́ rẹ̀ sókàn àyà rẹ̀ ju àwọn ẹbí rẹ̀ lọ. Gbogbo ọ̀rọ̀ tó yẹ kí àwọn ẹbí rẹ̀ ó mọ̀ nípa rẹ̀ kò jẹ́ wọn mọ̀, àfọ̀rẹ́ rẹ̀ ni ọmọ nǹkan rẹ̀ máa fọ̀rọ̀ lọ. Irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹbí rẹ̀ ò jọ́ lójú, àbí àwọn ẹbí rẹ̀ ò tiẹ̀ wọn ò tiẹ̀ já sọ pé irú àwọn ẹbí irú ẹni bẹ́ẹ̀ ò tiẹ̀ wá já ìwà àtìṣe rẹ̀ ó fi hàn gẹ́gẹ́ bí ìgbà tó ṣe wípé àwọn ẹbí rẹ̀ wọn ò já mọ́ nǹkan kan lójú rẹ̀. Àwọn àgbàlagbà àwọn bàbá wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n wà pẹ̀lú ẹni bẹ́ẹ̀, wọ́n wà parú òwe ọ̀hún, àbí wọ́n ń sọ̀rọ̀ ọrú ẹni bẹ́ẹ̀ fẹ́ nìkan, àbí irú ẹni bẹ́ẹ̀ gangan náà ti ẹ̀pẹ̀ kalẹ̀ tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ lórí pé ìṣe bó ṣe ń ṣe sáwọn ẹbí rẹ̀ èyàn ṣe bẹ́ẹ̀ o, tó sì jẹ́ wípé ọ̀rẹ́ rẹ̀ nìkan ló ìpọ̀táǹtì lójú rẹ̀ bí àṣà àwọn eléèbó, ọ̀rẹ́ rẹ̀ nìkan ló ṣe pàtàkì, àwọn ẹbí rẹ̀ àjámọ̀ kankan lójú rẹ̀. Wọ́n wà parú òwe bẹ́ẹ̀ fún pé ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà, ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ní ọmọ ìgbésìn. Ìtumọ̀ rẹ̀ ni wípé bó ti wù kí èèyàn ó jìnnà sí ẹbí rẹ̀ tó, bó ti wù kí èèyàn wá súnmọ́ ọ̀rẹ́ rẹ̀ tó, àwọn nǹkan kan bẹ tó ṣe wípé ọ̀rẹ́ kò láǹfààní àti gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ nígbésí ayé ọ̀rẹ́ rẹ̀. Àwọn kankan bẹ tó ṣe wípé ọ̀rẹ́ ò lè decide bí àṣà àwọn eléèbó kì í sọ̀rẹ́ ni ó dé kiri síyàn lórí nǹkan bẹ́ẹ̀. Àfàwọn ẹbí bàbá wa rẹ̀ tó wá jìnnà sẹ́bí rẹ̀ àbẹ́ rẹ̀ tó jìnnà sí àwọn mọ̀lẹ́bí rẹ̀, àbẹ́ rẹ̀ táwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ẹ̀já mọ̀ kankan lójú rẹ̀, àbẹ́ rẹ̀ táwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ṣe wípé wọ́n ti ẹ̀mú nǹkan wọn àmọ́ kankan pa rẹ̀ àfọ̀rẹ́ rẹ̀ nìkan. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wà papòdà tí irú ẹni bẹ́ẹ̀ bá kú, irú ẹni bẹ́ẹ̀ wá jáde láyé, bó ti wù kọ́rẹ́ ọ̀hún ó ìmpọ̀táǹtì sí tó, bó ti wù kọ́rẹ́ ọ̀hún ó ṣe pàtàkì sí tó, bó ti wù kọ́rẹ́ ọ̀hún wọn ó súnmọ́ra wọn tó, bó ti wù kọ́rẹ́ wọn wọ̀ tó, irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ kò láṣẹ kò sì lẹ́tọ̀ọ́ láti wá sọ wípé òní ọlọ́rẹ̀ sòkú ọ̀rẹ́ rẹ̀ láì já wọn mọ̀lẹ́bí rẹ̀ ọmọ pé ọ̀rẹ́ mi ti á kú, ọ̀rẹ́ mi tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, wọ́n á sọ pé ọ̀yá ìbí àlọ́rẹ̀ sísí ẹ̀yà àlọ́rẹ̀ sí. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire àti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ọ̀rẹ́ kò sí ní ipò ẹni tó lè gbé ọ̀rẹ́ rẹ̀ sí láì jẹ́ káwọn fámílì ọmọ, láì jẹ́ káwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́ rẹ̀ ọmọ. Ìyẹn ò ní wípé ọ̀rẹ́ kítíkítí tó súnmọ́ra ẹni ni Yorùbá ń pè ní kítíkítí, Yorùbá fi wé kítíkítí ẹ̀fì súnmọ́ra ẹni kítíkítí. Wọ́n wá ní ìyé kan kàtàkàtà, ìyẹn ò ní pé níta àjìnà síra ẹni gédégbé, àsomọ́ kan kítíkítí, àwa jìnà sí kan àpínyà pẹ̀lú kan kàtàkàtà, wípé ọ̀rẹ́ tá a súnmọ́ kítíkítí, ìyé kan tá a wá jìnà sí kàtàkàtà, ǹjọ́ ọ̀rẹ́ tá a súnmọ́ kítíkítí ǹjọ́ ọba kú ìyé kan tó jìnà sí kàtàkàtà ènìyàn wà gbèsè. Bí Yorùbá ti pòwe ọ̀nà pé ọ̀rẹ́ kítíkítí ìyé kan kàtàkàtà, ìjọ ọ̀rẹ́ kítíkítí bá kú ìyé kan kàtàkàtà ènìyàn ò gbèsè. Tótó ó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà, ó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. Èyí náà lẹ́ni àmọ̀ sùnwájú gẹ́gẹ́ bí èmi ti máa wí lórí ètò Àyọkà Àròtọ̀. Àwọn òtòwé pa wájú yín, àmọ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run Ọba àtìlẹ́yìn gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire náà ló jẹ́ àlè máa parọ́ òwe bẹ́ẹ̀ àtòwé pa wájú yín. Tótó ó ṣe bí òwe àwọn àgbàlagbà. Ẹ̀tún jẹ́ ìdókè lọ́nà ó tún padà bọ̀, bàbá wa padà dé, a wà bọ́ sí abala ìwé ìtàn àròsọ. Abala ìwé ìtàn àròsọ ńlá bọ̀ sí, bàbá padà dé, ẹ̀jẹ̀ ìdókè lọ́nà ó tún padà bọ̀. Ọ̀làdúnní àjà ó ọkọ̀ sábìdé.
Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ lọ ni. Yerox of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú. Iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ni ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527. Kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Mo gbọ́ wípé wọ́n ti gbé Níyì wá síbàdàn. Pẹ̀ǹkẹ́lẹ́ dáhùn. Bẹ́ẹ̀ ni Ìyágànkú ló wà ní SIIB. Even ọ̀dọ̀ rẹ̀ ni mo wà ní gbogbo ìrọ̀lẹ́ àná. Àìbùkí gbọ́ tí wọ́n dárúkọ Níyì. Etí rẹ̀ ta wéré. Ó kọjú sí Pẹ̀ǹkẹ́lẹ́. Ó ní, Mr. Pẹ̀ǹkẹ́lẹ́, ṣé ẹ mọ̀ Níyì ni? Ṣé ọlọ́pàá? Ọ̀rẹ́ mi ni. Pẹ̀ǹkẹ́lẹ́ dá lóhùn. Àìbùkí ní, ọ̀rẹ́ tèmi náà ni. Kódà àjọ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán nílé epo Lábìrán láìpẹ́ yìí ni. Mo ní kó wá pàdé mi níbí lọ́jọ́ Sátọ̀dé. Ṣẹ̀yẹ́ béèrè orúkọ Àìbùkí. Ó ní, kí ni orúkọ tiyín? Gbàdàmọ́sí lórúkọ mi. Àmọ́ Àìbùkí ni gbogbo ènìyàn máa ń pè mí. Pẹ̀ǹkẹ́lẹ́ ní, Gbàdàmọ́sí Àìbùkí. Àìbùkí fi kún un. Ó ní, Àríwọ̀ọ́lá. Ṣẹ̀yẹ́ rẹ́rìn músẹ́. Ó ní, Gbàdàmọ́sí Àìbùkí Àríwọ̀ọ́lá. Bí ó ti ṣe pé ó pa gbogbo àwọn tí ó wà níbẹ̀ lẹ́rìn, gbogbo wọn sì kọ́ lálá. Ṣẹ̀yẹ́ ní, ìyẹn ni wípé Níyì ń bọ̀ níbí lọ́jọ́ Sátọ̀dé. Ó kọjú sí Àìbùkí. Ó ní, táìmù wo ló ń bọ̀? Lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́nì. Mo ní kó mú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ bó ti ṣètò fún nǹkan jíjẹ àti nǹkan mímu. Inú mi yóò sì dùn tí ẹ̀yin àti Mr. Pẹ̀ǹkẹ́lẹ́ náà bá lè bá wa ṣe fàájì níbí lọ́jọ́ Sátidé. Ṣẹ̀yẹ́ ní, kò sí problem. Sòfà tí Níyì náà ń bọ̀ níbí. Ó tiẹ̀ ti pẹ́ tí a ti ríra gbẹ̀yìn. Ó
ó kọjú sí pẹ̀ǹkẹ̀lẹ̀ ó ní ẹ̀ẹ́dà gan ti máa wà rán so àdìjọ máa wá ni. Ṣẹ̀yẹ kò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ tán tí GSM ọwọ́ rẹ̀ fi dún. Ó fa antenna handset náà jáde ó gbé sí etí ó ní hello ẹni tó wà ní òdì kejì lọ́hùn sọ orúkọ ara rẹ̀ fún. Ṣẹ̀yẹ ní wonderful ọ̀rọ̀ ẹ̀gán lèmi pẹ̀lú pẹ̀ǹkẹ̀lẹ̀ ń sọ lọ́wọ́ ọ̀dọ̀ yàtá nílé ọtí ìgbádùn gún wà láwà. Ó yíjú sí pẹ̀ǹkẹ̀lẹ̀ ó ní ẹ̀dà ló ń gbá mi láago ṣé ó ti dé ni. Pẹ̀ǹkẹ̀lẹ̀ béèrè no Amẹ́ríkà ló ti ń kọ́. Ó gbé àṣẹ̀tì rẹ̀ fún pẹ̀ǹkẹ̀lẹ̀. Pẹ̀ǹkẹ̀lẹ̀ gbé sí etí ó ní ẹ̀dàlú ayé of the whole galaxy. Wọ́n sọ̀rọ̀ fún ìgbà díẹ̀ ó dá ansẹ̀tì padà fún Ṣẹ̀yẹ lẹ́yìn tí ó ti sọ fún wípé àwọn máa retí rẹ̀ lọ́la. Ṣẹ̀yẹ tún gbé ansẹ̀tì rẹ̀ sí etí ó rẹ́rìn sókè. A kò mọ ohun tí Ṣèyí ń sọ fún un ní òdì kejì lọ́hùn. Láìpẹ́ Ṣẹ̀yẹ na ansẹ̀tì rẹ̀ sí Ọlá ó ní ẹ̀dà fẹ́ bá ẹ sọ̀rọ̀. Bí Ọláyínká náà ṣe gbé sí etí ó rẹ́rìn músẹ́ kò sọ̀rọ̀. Nígbà tí ó ṣe ó béèrè ó ní mọ́mì Bíọ́lá ńkọ́ ṣé ẹ̀dìjọ́ máa wá lọ́la ni. ókè àwọn náà ń bọ̀ a máa expect yín sà bye. Ó dá handset padà fún ọkọ rẹ̀. Ṣẹ̀yẹ tún gbé sí etí padà ó tún rẹ́rìn ó kí ọwọ́ bọ aṣọ tí ó wọ̀ ó mú handkerchief jáde ó fi nu ojú ó sọ̀rọ̀ ó ní alright màá ní kí driver mi wá gbé ẹ ní airport by 2 o'clock ó ti máa wà níbẹ̀. Okay keep fit catch you. Ó tẹ antenna handset rẹ̀ wọlé padà ó yẹ aago ọwọ́ rẹ̀ wò ó ní aago 4 ti kọjá ìṣẹ́jú 15. Pẹ̀ǹkẹ̀lẹ̀ ó ti fẹ́ máa lọ a máa pàdé níbí ní Saturday. Wọ́n bọ ara wọn lọ́wọ́ ó rìn lọ sí ibi tí Àìbùkí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ jókòó sí. Ó ní Mr. Gbàdàmọ́sí Àìbùkí Àríwọ́lá ẹ máa expect wa ní Saturday. Ó bọ Àìbùkí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́. Àìbùkí ní èmi náà máa retí yín ẹ ṣé púpọ̀ ó dàbọ̀. Ṣẹ̀yẹ fa Olú lọ́wọ́ wọ́n bọ́ sí ìta. Pẹ̀ǹkẹ̀lẹ̀ sìn wọ́n jáde. Láìpẹ́ mọ́tò Ṣẹ̀yẹ dún ní ìta ó bá ojú ọ̀nà Adéọ̀yọ́ lọ. Ní gbogbo ìgbà tí Ṣẹ̀yẹ fi wà ní ilé ọtí ìgbádùn gúnwà yìí kò sí ìyá àta nílé. Ó ti jáde lọ kò pẹ́ tí Ṣẹ̀yẹ lọ tán ni ó padà dé. Wọ́n sọ fún wípé Ṣẹ̀yẹ wá. Ìyá àta kígbe ó ní Ọlọ́run ọba o. Ó ti wá ó ní Ọlọ́run ọba o tí mo dẹ̀ ṣe wípé tí ò bá dẹ̀ ṣe wípé mi ò tètè rí mọ́tò níbi tí mo lọ mi bá dẹ̀ bá wọn o. Ó hàn ní ojú rẹ̀ wípé ó dùn púpọ̀. Ṣé ó kúkú ti mọ̀ wípé tí àwọn bá fi ojú kan ara ni nǹkan ní láti jábọ́ lápò Ṣẹ̀yẹ ó kéré tán ẹgbẹ̀rún náírà kan. Láìpẹ́ Pẹ̀ǹkẹ̀lẹ̀ náà dìde láti máa lọ. Ó san owó ọtí tí ó mu pẹ̀lú ti Àìbùkí àti ti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó rìn lọ sí ibi tí wọ́n jókòó sí. Ó kí wọn ó dágbére fún wọn wípé àwọn ó pàdé lọ́jọ́ Saturday. Bí ó ti dé ìta ó rí ìyá àta ó kí ọwọ́ bọ àpò ó mú 500 naira jáde ó fún ìyá àta. ìyẹn náà ní chairman ó ti ń di gbogbo ìgbà ẹ ṣé púpọ̀. Ṣé eléyìí kì kúkú ṣe àkọ́kọ́ tàbí ẹ̀ẹ̀kejì Pẹ̀ǹkẹ̀lẹ̀ bí ó ṣe máa ń fún lówó nìyí tí ó bá ti wá mu ọtí ní ọ̀dọ̀ rẹ̀.
pẹ̀ǹkẹ́lẹ́ sọ fún un ó ní ẹ máa retí wa ní Saturday ó dẹ̀ likely kí ẹ̀dà náà ti dé láti America because ó sọ pé òun máa dé lọ́la òun náà dẹ̀ máa wá ìyá àta gbọ́ pé ó ṣeéṣe kí Ṣèyí dé láti America lọ́la àti pé ó tún máa wá sí ṣọ́ọ̀bù òun inú rẹ̀ dùn ó ní very good akú ojú lọ́nà bí pẹ̀ǹkẹ́ very good akú ojú lọ́nà bí pẹ̀ǹkẹ́lẹ́ ṣe kó sínú mọ́tò rẹ̀ tí ó lọ tán ìyá àta mú orin sẹ́nu ó ní bàbá tí bá mi ṣe bàbá tí bá mi ṣe ohun tó ń já mi láyà Jésù tí bá mi ṣe. Ìyá àta mọ̀ wípé ìjẹ́ ti dé fún òun rẹpẹtẹ pàápàá láti ọ̀dọ̀ elder ènìyàn pàtàkì ní Ṣèyí ó lówó ó ní ipò pàtàkì láàrin ìlú olókìkí ni Ṣèyí ọmọ ẹ̀bùn lọ́mọ ti gbé ohun rere ribiribi ṣe lábẹ́ ọ̀run lóòótọ́ ọ̀dọ̀ Ìyá àta ní ilé ọtí ìgbádùngún wà ní gbogbo wọn ti máa ń ṣe fàájì kí wọ́n tó di olówó ìdí nìyí tí wọn kò ṣe fi ibẹ̀ sílẹ̀ pátápátá nígbà tí wọ́n di olówó tán Àìbùkí ń rò lọ́kàn ó ní kò mà sí ohun tí ó dàbí ọtí mímu o ire máa ń bẹ nílé ọtí o ó sọ̀rọ̀ síta ó ní èmi Gbàdàmọ́sí Àìbùkí Ariwọlá ń ó gbàlejò àwọn olówó ó kọjú sí dàda ó ní dàda sátidé ó kìràndó dàda náà ní Àìbùkí yóò gọ̀jì ọ̀sì kò pẹ́ ní dàda àti Ìṣọ̀lá ní àwọn ti ṣetán àwọn fẹ́ padà sí abúlé Mojèrè Àìbùkí kọjú sí Àkúrú ó ní Àkúrú fi mọ́tò gbé wọn dé àpáta gàǹgà níbi tí wọ́n ti wọ mọ́tò tó ń lọ abúlé Mojèrè tó o bá padà dé kó wá gbé èmi náà lọ sí ilé dàda àti Ìṣọ̀lá dìde wọ́n bọ Àìbùkí lọ́wọ́ ẹ má pẹ́ tẹ́ fi máa dé ní sátidé o Àìbùkí sọ fún wọn bí wọ́n ti ń jáde ni wọ́n rí Ìyá àta níbi tí ó jókòó sí wọ́n kí pé ó dàbọ̀ òun náà kí wọn ṣùgbọ́n wọn ò fún lówó kankan Àìbùkí sì wọ́n bọ́ sí ìta wọ́n bọ́ sí inú mọ́tò Àìbùkí juwọ́ sí wọn bí mọ́tò ti ń lọ àwọn náà juwọ́ padà Àìbùkí padà wọlé ó jókòó ó ní kí Wòsíkẹ́ mú ọtí sí wá ó ń bá fàájì lọ Ìyá àta pé àwọn ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ ó ní Wòsíkẹ́ ìyẹn náà dá lóhùn pé yes ma pé Ṣaléwá kí ẹ bọ́ síbí fún mi àwọn méjèèjì jáde síta ní ọ̀dọ̀ ọ̀gá wọn àwa nìyí mà Ṣaléwá sọ̀rọ̀ àwọn méjèèjì dúró ní iwájú ọ̀gá wọn ní ọjọ́ sátidé Ìyá àta bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ kí ẹ múra dáadáa Wòsíkẹ́ skẹ́ẹ̀tì ẹ pépé tó máa ń wọ̀ yẹn dúdú kan báyìí tí kò di orúnkún rárá ìyẹn ni mo fẹ́ kó o wọ̀ Ṣaléwá kí wọn náà wọ ṣòkòtò ẹ tó máa ń lẹ̀ mẹ́ lára yẹn tó máa ń lẹ̀ mẹ́ lára yẹn ó ní mo fẹ́ kí wọn náà wọ̀ if possible kẹ́ má wọ underwear kankan ó ṣàtìyẹ yín ṣe mọ̀ wípé àwọn olówó ló ń bọ̀ wá mutí níbí lọ́jọ́ Saturday gbọ́dọ̀ fẹ́ kí wọ́n rí yín kí wọ́n gbà pé ilé ayé kù síbì kan inú àwọn ọmọbìnrin méjèèjì dùn ṣe bí wọ́n ti kúkú ti máa ń fẹ́ láti múra gan nìyí bí Ìyá àta ti parí ọ̀rọ̀ rẹ̀ ó dìde láti máa lọ ó dágbére fún wọn pé òun fẹ́ dé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun kan àti wípé ibẹ̀ ni òun máa gbà lọ sí ilé ó di ọ̀la kí àwọn tó tún ríra ó wọ inú ilé ó kí àwọn oníbàárà rẹ̀ tí ó mu ọtí lọ́wọ́ ó ní broda Àìbùkí a máa retí láàárọ̀ ọ̀la tí mi bá dẹ̀ ti dé kí ẹ rán àwọn ọmọ sílẹ̀ fún mi. Ní agogo 7 kọjá ìṣẹ́jú 15 ni Àkúrú tó padà dé láti àpáta gàǹgà tí Àìbùkí sọ fún wípé kó gbé Ìṣọ̀lá àti dàda dé láti wọ mọ́tò tó yóò gbé wọn padà sí abúlé Mojèrè. Àìbùkí ti bọ́ sí ìta ó dúró ó ń wojú ọ̀nà bẹ̀rẹ̀ níbi tí ó yẹ kí Àkúrú gbà padà tí ó bá ń bọ̀. Àìbùkí mú obì jáde láti àpò ó ṣẹ́ díẹ̀ jẹ níbẹ̀ ó fi ọwọ́ òsì rẹ̀ gbé tọ́ḿbìlà tí ọtí tí ó mú lọ́wọ́ wà nínú rẹ̀ ó tẹ ojúmọ́ ọ̀nà bẹ̀rẹ̀ ó yẹ agogo ọwọ́ rẹ̀ wò ó sọ̀rọ̀ nínú ọkàn rẹ̀ ó ní 6:30 tún ti lù ó gbé tọ́ḿbìlà ọwọ́ rẹ̀ sí ẹnu bẹ́ẹ̀ ló da ọtí inú rẹ̀ mu láìsí ọkàn rẹ̀ níbẹ̀ rárá ó ń ronú ọ̀rọ̀ Àkúrú yìí mà kúkú sórí ẹrù o gbogbo ìwà ségesège ayé yìí ló kún ọwọ́ rẹ̀
bó ṣe pòórá nílé epo lábìrán lẹ́ẹ̀kan kò sẹ́ni tó yé. Ó sì dájú pé irọ́ ló pa wípé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń ṣe mẹkáníìkì ló ti ń bọ̀. Àbí lẹ́sù pé kó gbé ìsọ̀lá àti dàdá dé àpáta gàǹgà láti aago 5 kọjá ìṣẹ́jú 5 tó ti lọ. Aago 6 àbọ̀ ló tún lù yìí. Àbí irú ẹ̀dá wo leléyìí Ọlọ́run ọba? Àìbùkí tún gbé tọ́ḿbìlà sí ẹnu láti mu ọtí bẹ́ẹ̀ ni ó ṣe àkíyèsí wípé ọtí ti tán nínú rẹ̀. Ó yẹ tọ́ḿbìlà náà wò. Àbí tọ́ḿbìlà ń jò nídìí ni? Ó gbé sí òkè, ó yẹ ìdí rẹ̀ wò. Àìbùkí ti gbàgbọ́ wípé òun ti mu ọtí inú rẹ̀ tán nígbà tí òun ronú lọ́wọ́. Ó yí ẹsẹ̀ padà, ó wọ inú ilé ọtí lọ. Ní orí tábìlì tí ìgò ọtí rẹ̀ wà, ó gbé ìgò náà, ó da èyí tó kù nínú rẹ̀ sí inú tọ́ḿbìlà, ṣùgbọ́n kò dé ìdajì tọ́ḿbìlà náà. Àìbùkí pe ọmọ tí ó wà nítòsí, ó ní, Ṣaléwá, jọ fún mi ní sáà kan. But Gúdà lẹ́mu tẹ́lẹ̀, Ṣaléwá rán létí. Àìbùkí ní, kò sí nǹkan kan, Gúdà kì í bínú. Ní tiẹ̀, ara sáà nìkan ló kọ̀wọ̀ sí. Sáà lèèyàn gbọ́dọ̀ dábàá àti mu ọtí mi lé lórí. Ṣaléwá rẹ́rìn-ín, ó ní, ṣé kò dẹ̀ ní wọ́ọ̀rì yín? Ìyẹn ò kàn ẹ́, mú sáà fún mi. Àìbùkí jágbe mọ́ Ṣaléwá. Kí ni Ṣaléwá gbọ́ báyìí sí? Kíá, ó ti sáré mú sáà fún un. Àìbùkí gbà lọ́wọ́ rẹ̀. Ó mú ópùnà tí ó wà lórí tábìlì. Ó ṣí, ó da ọtí sínú tọ́ḿbìlà. Orí ìdúró ni Àìbùkí sì wà tí ó ti ń ṣe gbogbo nǹkan wọ̀nyí. Ọtí ru jáde láti inú tọ́ḿbìlà tí Àìbùkí dà sí. Ó dà sí orí tábìlì. Àìbùkí gbé tọ́ḿbìlà, ó bọ́ sí ìta padà. Ó tẹjúmọ́ ọ̀nà bẹ̀rẹ̀ ní ìrètí kí àkúrú yọ láti ibẹ̀. Ó rọra ń dá sọ̀rọ̀. Ǹjẹ́ mi ò dọ́kọ̀ délé ìdánimọ̀ báyìí? Bí mo bá mọ̀ ni, ìbá ti jẹ́ kí dàdá àti ìsọ̀lá lọ wọ mọ́tò ní bẹ̀rẹ̀ fúnra wọn. Ibo ni mo mọ̀ tí àkúrú gbà lọ báyìí? Àbí ó dọ̀pù wà lọ́nà ni? Ó má dà lè jẹ́ bẹ́ẹ̀ because àwọn petrol station pọ̀ lọ́nà ibẹ̀ yẹn. Ó tún ṣeéṣe kí go slow wà ní ojú ọ̀nà oríta 4 sí Gẹ́gẹ́, pàápàá ní ìyànà tó lọ láti Gẹ́gẹ́ sí Bọ́ǹfọ̀tò. But ó yẹ kí àkúrú lè gba ọ̀nà tó lọ gba ọ̀nà Agbeni. Á dẹ̀ gba ibẹ̀ yẹn bọ́ sí Òkè Bọ́là. Ṣé bí ibẹ̀ yẹn wà straight forward? Bí Àìbùkí ṣe ń ròyìn lọ́wọ́, àwọn ọkùnrin méjì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n kí òun náà dá wọn lóhùn. Wọ́n wọ inú ilé ọtí lọ. Pẹ̀lú àwọn méjì tí ó wọ ilé yìí, àwọn ọ̀mù tí ó wà nínú ilé ọtí yóò ti tó 12. Ṣé èrò kì í fi ìgbà kan dá ní ibẹ̀? Bí àwọn kan ti ń ṣe ń lọ, ní àwọn mìíràn yóò máa dé. Àìbùkí tún ṣẹ́ obì tí ó mú jáde ní àpò lẹ́ẹ̀kan jẹ. Ó tún ranjú mọ́ ọ̀nà bẹ̀rẹ̀. Ẹnìkan fi ọwọ́ tọ́ ní èjìká láti ẹ̀yìn. Àìbùkí wo ẹ̀yìn, ó rí ẹni tó fọwọ́ tọ́. Àìbùkí kígbe, ó ní, Azano, òpè tó ń pe pí ní pèkúpè. Àṣà ń dá lóhùn, ó ní, ta ló ń prófì pùkúpù? Àwọn méjèèjì bọ ara wọn lọ́wọ́, ó dún pa. Wọ́n tún ta ìka, èèyàn náà ló ta í. Àìbùkí tún ní, Àgókèláàdì, àǹjọ̀nú amòfin, akọni níwájú adájọ́. Wọ́n tún bọ ara wọn lọ́wọ́, wọ́n tún ta ìka. Bíbọ̀ àti títa tún ló bíi ti àkọ́kọ́. Àṣé inú tí Àìbùkí ń rò lọ́wọ́ ni kò jẹ́ kí ó mọ ìgbà tí mọ́tò gòkè kọjá àti ìgbà tí mọ́tò náà páàkì. Lóòótọ́, kì í ṣe iwájú ilé ọtí gangan ni gòkè páàkì mọ́tò rẹ̀ sí, nítorí mọ́tò tí ó wà nínú mọ́tò àwọn tí ó mu ọtí nínú ilé ti gba gbogbo ààyè tí ó wà níwájú ilé ọtí náà. Apá àṣàlẹ̀ ni gòkè rí ààyè gbé mọ́tò rẹ̀ sí. Lọ́ọ̀yà ni gòkè, ọmọ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ló mọ òfin. Kò sí òfin orílẹ̀-èdè kan tí gòkè kò mọ̀. Àìmọye ìgbà ni ó ti lọ rí gbẹjọ́rò lókè òkun. Òun gangan ló gba ẹjọ́ rò fún ààrẹ orílẹ̀-èdè kan tí ọmọbìnrin kan fi ẹ̀sùn bánilòpọ̀ lọ́nà àìtọ́ kàn nílé ẹjọ́ tí wọ́n kò fi yọ kúrò lórí àlééfà. Ní àsìkò tí à ń wí yìí, ẹlẹ́jọ́ rẹ̀ gan kò mọ ibi tí ọ̀rọ̀ yóò fi orí sọ. Ṣùgbọ́n gòkè fi lọ́kàn balẹ̀. Ó ní, tí òfin bá ta kókó, òfin ni èmi San Adégòkè Hasan ó fi tú. Ṣé ògbólógbòó amòfin kúkú ti mọ ibi tí òkùtù ọ̀rọ̀ yóò wó sí? Ọkàn rẹ̀ sì balẹ̀ pé àyàfi tí kì bá ṣe ayé yìí ni wọ́n ó ti ṣe ẹjọ́ náà ni. Tí amòfin Adégòkè Hasan bá wọ inú kóòtù kan, ẹ̀rù tí máa bá ọ̀daràn kì í tó ti adájọ́. Gbogbo àwọn èrò wòran nínú kóòtù
ti mọ̀ wípé ẹnìkan ní láti lọ sí ẹ̀wọ̀n lọ́jọ́ yẹn bí kò sí ọ̀daràn yóò ṣe agbẹjọ́rò ọ̀daràn yìí tàbí adájọ́ gangan fúnra ara rẹ̀. bẹ́ẹ̀ sì ni eku tí ó ń da igbóró kò ju léjeléje lọ. Gòkè kì í ṣe ènìyàn gíga kò sì sanra rárá. bẹ́ẹ̀ ni orí jáńjálá ẹni tí kò bá dààmú lè fi ọwọ́ gbé e sọnù. ṣùgbọ́n ìwọ̀nba àwọn tí ó dààmú ló mọ̀ wípé iná ọmọ ọ̀rara ni. gbogbo agbárí rẹ̀ ló kún fún encyclopedia. kò sí ìwé òfin kan tí kò tí ì kà rí. ọ̀pọ̀lọpọ̀ sì ni ìwé òfin tí òun náà ti kọ jáde. tí ẹjọ́ bá ká Adégòkè lára tán Latin ló fi máa ń sọ̀rọ̀. àjogúnbá iṣẹ́ agbẹjọ́rò fún nítorí lọ́ọ̀yà gan ni ọmọ ìyá rẹ̀. Gòkè kórìíra ìjọba ológun kò sì fẹ́ràn ìrẹ́jẹ. nígbà tí iṣẹ́ gbé Àìbùkí lọ sí Ilé Ifẹ̀ ló ṣe alábàápàdé Gòkè. Gòkè ti di lọ́ọ̀yà nígbà náà ṣùgbọ́n ó wá láti gba oyè kún oyè ní ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni. ilé ẹmu kan tí ó wà lẹ́yìn ọgbà yunifásitì yìí ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní Orí Yangi lọ́dọ̀ ya Ojú Àánú fọ́ ni wọ́n ti mọ ara wọn. bí Gòkè ti parí ẹ̀kọ́ rẹ̀ ló ti padà sí Ìbàdàn. òun náà ló sì ní Àgókèlá Chamber tó wà ní òpópónà Liberty Stadium ní Òkè Àdó. Gòkè sọ̀rọ̀ ó ní mò ń bọ̀ láti ọ́fíìsì mi ni mo ní kí n sáré mùgò méjì kí n tó máa lọ sílé. bí ó ti sọ báyìí Àbùkí béèrè lọ́wọ́ rẹ̀ ibi tí ọ́fíìsì rẹ̀ wà. Gòkè kí ọwọ́ bọ àpò àyà aṣọ tí ó wọ̀ ó mú káàdì pélébé kan jáde ó fi lé Àbùkí lọ́wọ́. bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mọ́tò tí Àkúrú fi gbé Ìṣọ̀lá àti Dàda lọ sí àpáta Gàǹgà yọ lọ́ọ̀kan. sí ìyàlẹ́nu Àbùkí ọ̀nà Adéọ̀yọ́ ni Àkúrú gbà yọ dípò ọ̀nà Bẹ̀rẹ̀ tí Àbùkí fi ojú sí. Àkúrú bọ́ sílẹ̀ nínú mọ́tò ó kí Àbùkí àti Gòkè. bí Gòkè ti rí Àkúrú ó wò ó láti òkè wá sílẹ̀ kò sọ̀rọ̀ ṣùgbọ́n ó dájú pé ara fu sí Àkúrú. ṣé Adégòkè kúkú ti di àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ amòfin? ìrísí àti ìhùwàsí ọ̀daràn ní gbogbo ìrírí rẹ̀ dá lé lórí. Jẹ̀rìbátù Àjàká, Àjàká, Jẹ̀rìbátù Àjàká. Àwọn ló dàbò wà nínú ẹ̀fọ́. Àjàká Jẹ̀rìbátù rẹ̀ o, ọmọ ló ń wòlú. Àìbùkí béèrè ìdí tí Àkúrú fi pẹ́. Àkúrú ní ọ̀gá bí mo ṣe ń bọ̀ ni mo pàdé àwọn tèmi lọ́nà. bí mo ṣe ní kí n sáré gba ọ̀pá mẹ́rin nìyẹn. ọ̀pá mẹ́rin kẹ̀ tí mo ní kó yára gbé àwọn ọ̀rẹ́ mi dé àpáta. Àìbùkí sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Àkúrú fún lésì. tí mi bá sáré gbà mo sọ fanu nìyẹn. ẹni ìfà ọ̀tọ̀ sí nísìn ní pè ní àràmù. ẹni ọba tọ́ sí yọmọ̀ pé àjẹmọ́nú tó nìyẹn. kí ló wá dé tó fi gba ọ̀nà Adéọ̀yọ́ yọ? Àìbùkí béèrè. ọ̀gá gbogbo lọ́nà o ọmọ ọ̀lẹ nìkan láàyè ò gbà ibi gbogbo ló gba alágbára. Àkúrú dá lóhùn. bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Gòkè mi orí. ṣé Àkúrú kò kúkú mọ irú ẹni tí Àìbùkí ń bá sọ̀rọ̀? Gòkè sọ lọ́kàn ara rẹ̀ ó ní I am right, I got it right. ọ̀daràn kan ló ní láti jẹ́. Àìbùkí kò sọ̀rọ̀ mọ́. ó kọjú padà sí Gòkè. ó ní lọ́ọ̀yà ẹ má bínú jàre. ṣé káàdì yín nìyí? kí n tó gbàgbé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé níbí lọ́jọ́ sátidé nírọ̀lẹ́. mo fẹ́ gba àwọn àlejò kan níbí ní Saturday. ó pe Sàléwá. ó béèrè iye owó ọtí tí ó mu. Sàléwá ní ìgò 3 péré lẹ́mu sí. Mr. Pẹ̀nkẹ́lẹ́ ti san owó èyí tí ẹ̀yin pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín mu tẹ́lẹ̀. Gòkè kọjú sí Sàléwá. ó béèrè. ó ní ṣé Pẹ̀nkẹ́lẹ́ ti wá síbí lónìí ni? Sàléwá kò tí ì dáhùn tí Àìbùkí fi ní lọ́ọ̀yà ṣé ẹ mọ̀ Pẹ̀nkẹ́lẹ́ ni? Gòkè ní yes mo mọ̀ dáadáa èmi gan ni lọ́ọ̀yà ẹ̀. Pẹ̀nkẹ́lẹ́ náà ń bọ̀ níbí ní Saturday. Àìbùkí sọ fún un. Àìbùkí kọjú sí Sàléwá. ó ki ọwọ́ bọ àpò ó mú owó jáde. ó ní Sàléwá fún ọ̀rẹ́ mi yìí ní bíà 4. ó fún un lówó.
ó ní lọ́ọ̀yà ẹ má bínú pé mi ò ní lè dúró pẹ̀lú yín ó yẹ kí a ti dá mọ́tò yìí padà sí ọgbà wa ó nawọ́ sí mọ́tò iléeṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n bọ ara wọn lọ́wọ́ Gòkè wọ inú ilé ọtí lọ Àìbùkí bọ́ sí ìdí mọ́tò ó ṣílẹ̀kùn ó wọlé Àkúrú sí iná mọ́tò sílẹ̀ Àkúrú ti sí iná mọ́tò sílẹ̀ kí ó tó wọlé mọ́tò sí bí mọ́tò wọn ti ń lọ Àìbùkí sọ fún Àkúrú pé kí ó má wulẹ̀ gbé òun lọ sí ilé mọ́ ọ́fíìsì ni kó máa gbé òun lọ tààrà nítorí wípé ilẹ̀ ti ṣú ó sì yẹ kí òun ti dá mọ́tò padà sínú ọgbà iléeṣẹ́ àwọn Àkúrú pòṣé ó ní ooo irú ọṣẹ wo leléyìí kẹ̀ bí Àbùkí ṣe sọ wípé kí ó máa gbé mọ́tò nìṣó nínú ọgbà iléeṣẹ́ wọn kò tẹ́ ẹ lọ́rùn rárá ó sì hàn ní ojú rẹ̀ wípé inú ń bí i Àkúrú lé ojú koko bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń pòṣé léraléra nígbà tí ó yá ó ní kí ni ó dẹ̀dẹ̀ tẹ́ kọ́kọ́ fi sọ fún mi pé mo máa gbé yín lọ sílé ẹ bá ti sọ fún mi pé ọ́fíìsì náà máa lọ straight ó yẹ kí ẹ ti sọ fún mi pé ẹsẹ̀ lẹ́fẹ́ máa fi rìn káàkiri ayé Àìbùkí ní ṣé bí èmi ni mo sọ pé o máa gbé mi dé ilé bó dẹ̀ ní kó o má gbé mi lọ ilé mọ́ bó ní mi à fi ẹsẹ̀ mi rìn dé ilé mi èmi ni mo sáà ní ẹsẹ̀ mi kí wọ́n á ní ti màálù tó kú tí wàhálà bá ọbẹ̀ mo ṣe bí ó bá ṣe wo ni làá ṣe mọ̀lẹ́ ẹni tá a bá dẹ̀ sọ wípé eégún ẹni máa jó téégún ẹni ò bá jó mọ́ bá bẹ ẹnìkan tí ó múni sí òsì Àbùkí dáhùn bó ṣe lé ojú koko Àkúrú dáhùn bí ó ṣe lé ojú koko ó ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọmọ ènìyàn Àìbùkí kò sọ̀rọ̀ mọ́ ṣé kò kúkú mọ ohun tí ó ń bí Àkúrú nínú àbí èmi ni mo ní ẹsẹ̀ mi tí mo máa fi rìn dé ilé mi kí wọ́n á ní ó kan tiẹ̀ níbẹ̀ ó sọ sí ọkàn ara rẹ̀ bẹ́ẹ̀ ni Àkúrú ń pòṣé bí wọ́n ti ń lọ ó dé ẹnu géètì iléeṣẹ́ wọn ó fi ìbínú wa mọ́tò wọlé ó bínú sọ̀kalẹ̀ ó wọ inú ọ́fíìsì kan lọ ó fi kọ́kọ́rọ́ sílẹ̀ níbẹ̀ Àkúrú bínú padà sí ìta kò dágbére fún Àìbùkí ó bá ọ̀nà ilé rẹ̀ lọ. Ọlọ́run ọba fi dálé dáná àmọ́ fẹ́ sí ní ẹ̀fọ́ ọmọ rẹ̀ yàrá mi ọmọ rẹ̀ yàrá mi ọmọ rẹ̀ yàrá mi ọmọ rẹ̀ yàrá mi ìdí rẹ̀ kọ́ ọmọ rẹ̀ ọmọ bùrá. Ibi ìlàdé dúró lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ẹ ṣé àdúpẹ́ ẹ kú gbádùn ètò àyọkà àròtọ̀ torí wípé báwa ti ń wá ẹ̀yin náà làwa ń bá bí ọba sí tàgìrì bí mi ti máa sọ lórí ètò àyọkà àròtọ̀ àwọ̀ òwú ọ̀sẹ̀ tí ń bọ̀ látún pàdé ní DNC rédíò pẹ̀lú àkọ́tún ètò àyọkà àròtọ̀ Alhaji Kesi Badru lólóòtú ètò mi èmi Olúwaṣèyí Akínwọnúọlá Yéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé èmi náà lò látọ́kùn ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò ǹjẹ́ Olúwaṣèyí Akínwọnúọlá omi tẹ́rẹ́tẹ́ tó lúwọ̀ bá ní ọmọ ìdìbò ńlá àgbàrá òjò tí bá níjà tí tó ń gbà tẹ́ ẹni lọ yòókù tó dijọ́ mẹ́jọ.